Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Hey, torí Ọlọ́run, Aunty Kemi. Ẹ ṣe fẹ́ràn wàhálà bí eléyìí. Ọjọ́ wo lẹ sọ wọ́n pé ẹ ní dárúkọ Iyabo mọ́ o. Ẹ ti fi Iyabo lẹ̀ o. Ẹ ní sọ anything about Iyabo mọ́ o. Kíni ẹ tún lọ create another page. Ẹ tún bẹ̀rẹ̀ sí ní drag Iyabo àti present. I mean, what in the house? Wetin Queen Mother do you? Àbí kí tẹ̀sán pé wetin present ilé ọkọ èèyàn, ilé ọkọ ọmọ èèyàn, ilé èèyàn náà ni. Wọ́n lé ní Tanzania. Ilẹ̀ ibi tílẹ̀ ti tẹ́jú, oúnjẹ wà, ilé wà, compound wà, àlàáfíà wà. Máa lọ Nàìjíríà, kí ló kàn yín bẹ́ẹ̀? Àti pé àwọn ọmọ tí yín kọ́. Ọmọ tí yín tó sọnù yẹn ẹ bá wa wárí. Ẹ̀yin náà ẹ lọ wá, ẹ̀yin náà ẹ máa lọ Nàìjíríà. Ẹ̀yin náà ò lè lọ Nàìjíríà ni. Kí ló dé pé Iyabo ni kò wà náà? Kí ló ń ṣe ẹ̀yin náà bẹ́yìn náà ò lọ Nàìjíríà? Àǹtí Kemi, ẹ̀yin náà padà lọ sí Nàìjíríà. Tẹ́ bá ti padà lọ sí Nàìjíríà, Iyabo náà máa padà lọ sí Nàìjíríà. Kí lẹ fẹ́ ná? Kí lẹ fẹ́ lẹ́yìn àwọn people because I don't understand. Ẹni yẹn kitchen tó wà, kitchen yẹn wà Turkey. Kíní kan ṣẹlẹ̀ wípé wọ́n lè jẹ́ Tanzania setting ni. Ẹ tún bú kitchen. Ọlọ́run. Wèrè wà o. Wèrè la fi ń wò wèrè. Ẹ tún bú kitchen. Hey, Ọlọ́run wa ṣàánú wa o wáyé o. Kí irú oògùn wo la máa kọ fún yín báyìí? Ẹ jọ̀ọ́ bá wa tètè release náà sí Mohbad o. Because a tún ní ìdí ẹ̀ ní apá abẹ yẹn. Ẹ mọ̀ pé mo ṣe ṣe. In fact, kò ní sí traces kankan tó bá wa check bloodstream wọn ní rí nǹkan kan. Ẹ̀yin náà ẹ máa lọ Nàìjíríà náà ṣọ́ lé yín ni. Kí ló lé ẹ̀yin kúrò Nàìjíríà tẹ́lẹ̀ ń kígbe nǹkan tẹ́yin ò ṣe ẹ̀dẹ̀ fẹ́ kẹ́ anybody ẹ fi ilẹ̀ ẹ̀yin ọkọ lọ tẹ́ bá ti lọ tẹ́ ti débẹ̀ Iyabo máa wá bá yín. Ebi tún ti ń pa yín. Lè ṣe kí n má disappoint wa. Ebi tún ti ń pa yín. Ẹ tún ti bẹ́ jáde Priscilla ni. Ẹ tún mú gbogbo èèyàn lẹ máa mú bù. Ẹ tún mú kí lorúkọ bọ̀bọ̀ ọmọlọ́mọ yìí Eniola àti Priscilla wọn dóra wọn. She be a girlfriend. Tanzania tún ní girlfriend Eniola now. So Eniola, by all means, if Tanzania ni ó mọ̀ gbé, because girlfriend ti ẹ̀ gangan ṣe fiancé ẹ̀ gan ni báyìí. Ó dà mí ò mọ̀ bí ó ti fún ní ring. Ìyẹn náà Tanzania ni. So Eniola ò lè fi tààtàrà fi Tanzania lẹ̀. Because òun náà níyàwó ní Tanzania. Tó bá tẹ̀ lọ Nigeria gan máa padà, even with the Priscilla or no, not with Priscilla. Kí ló dé tẹ̀yin ò kí máa ronú positive náà tó yẹ pé negative. Eniola nǹkan bala kí ló ń ṣe ń bẹ̀ òun àti Priscilla Andora ẹ fún wa ní proof. As a aspired journalist, ẹ fún wa ní proof now. Kò sí anybody tó ń ṣe bestie irọ́ ni. Ẹ̀yin ni ẹ fi ayọ̀ ṣe mọ̀ pé tí wọ́n bá ti fi ayọ̀ tán yàn. Tí gbogbo ọ̀rọ̀ ayé yín tó fi jẹ́ pé oko lẹ dó tẹ́ fi bímọ mẹ́ta fún bàbá mẹ́ta. That is how you can think like that. People àwọn ọmọ yẹn máa charge you lọ. Àti Kemi, ibi tẹ́ ẹ gọ̀dé ṣe máa rí nǹkan tó kún yín lóyún lálákọ̀ọ́kọ́. Obìnrin ṣe mistake alákọ̀ọ́kọ́, ó ṣe mistake ẹlẹ́ẹ̀kejì, ó tún ṣe mistake ẹlẹ́ẹ̀kẹta. Ṣáyé obìnrin yẹn ò ti bàjẹ́. Ẹ wo Priscilla 23. Wọ́n gbé báyìí ní private jet náà fi wá gbé báyìí. Tá kẹ́rù tá ń kó gbogbo ẹ̀. Ó ṣe marriage ẹ̀ ilé ọkọ ẹ̀ ló wà. Still náà bẹ́yìn ṣe bímọ mẹ́ta yẹn. Kò sí anybody tó tẹ̀ pè yín mẹ́rin. Ó yá Lord of the Ring ẹgbòrò kan bí báyìí kó sí. Kọ́n tiẹ̀ fi bá yín ṣeré àbí kẹ́ rí lójú àlà. Wọ́n tiẹ̀ fún yín lórúkà táwọn sọ pé wọ́n fẹ́ bá yín gbé. In fact, wọ́n tún deny ọmọ tẹ́ ẹ bí fún wọn. Wọ́n tún deny ọmọ tẹ́ ẹ bí fún wọn. Ọmọ 23 nìyẹn nǹkan tẹ́ ẹ fail láti ṣe. School kọ́ lẹ ti gbóyún. Ṣé Priscilla gbóyún láti school? Because I don't understand. Why are you angry when you see people happy? Èmi ò mọ̀ bó ṣe ń ṣe. Inú wa ń dùn, ọmọ ń ṣe kíní 40th, ẹ tún bínú sí 40th. Kí ló dé tó yẹ pé gbogbo èèyàn tó bá ti nírò ẹni kò lè mọ iye ẹni.
ọmọ 23 ló ṣe wedding èlò ní ju age Juma ṣé 30 kan ni àbí 31 ọmọ tí yín dẹ̀rẹ̀ 36 37 lọ́dọ̀ yọ ni ẹ má bínú mi ń bọ́ ọmọ but ẹ̀yin ọmọ ọ̀sán yín ló ẹ̀yin gangan ní sọ igi ọ̀sán tó yẹ kó belt bọ̀ níbi tó dé ọmọ yín first born igi àkọ́ṣe yín tẹ́ gbóyún ẹ̀ lọ́dọ̀ yọ ni support ìjọba ló fi ń jẹun ẹ fail ọmọ yín yẹn kò tójú ojújú máa lọ lọ́jọ́ orí ó ju Priscilla lọ fáfá ẹ̀yin ò gbárùkù tí bóyá ó ti lè ta sánsán díẹ̀ fún ẹ tó ti ń ṣe èrè ojúmọ́ kan wèrè kan ojúmọ́ kan ẹ máa kú last ni ẹ máa para yín ni ó fọmọbìnrin ilé náà kí ló jẹ́ pé èèyàn ò kì í ṣe celebration ẹni ọmọ ojú ọ̀rọ̀ alárí àfẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kójú ọ̀rọ̀ alárí ṣé ọlá kékeré wá nìyẹn ṣé ọlá tó ṣe ń dọwọ́ bò nìyẹn ẹ rí Juma ní ògo Tanzania nínú musician ní Tanzania tí Juma bá jẹ́ number 1 bá jẹ́ number 2 ibi tẹ́mi tí wọ́n Juma most handsome ni the most handsome man in Tanzania I think he was the number 1 ìgbà tẹ́mi yẹn mọ Juma nìyẹn ìgbà yẹn ó ti pẹ́ o the most handsome man in Tanzania Juma Jux ìgbà yẹn mo ti mọ Juma so kò tó torí kéèyàn máa celebrate wọ́n ní mo sọ mo ní Priscilla ó bribe Ọlọ́run ó bribe àwọn angel yẹn kó tó máa bọ̀ ní ayé talk about a very good man ọkọ tó nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yẹn ń kẹ lójú ẹ̀ rí ṣe làwọ̀ ẹ̀ ń dán ó ń jẹun ní gbogbo nǹkan ni ó sì gba gift o àti Kemi ò dẹ̀ rí nǹkan kan gbà ń jọ bẹ́ẹ̀ ni ó tó náà kẹ́ ẹ bínú as we speak wọ́n sì ń ru gift wá fọ́mọ yẹn because people are genuinely happy for them ó sì ń gba gift ọmọ alálùbáríkà tó jẹ́ pé ẹsẹ̀ ẹnu ilé Juma báyìí yé gbogbo wa láti rí pé ẹsẹ̀ ọmọdé yìí dáa àwọn ọmọ tó ń pè lẹ́sẹ̀ wọn dáa nìyẹn obìnrin tó máa fẹ́ obìnrin báyìí tó gùn ẹ máa bú yọ mọ́ ẹ wá sọ pé kò ní tọ́jú ẹ àti Kemi wọn tọ́jú ẹ o ìfà àti Iyabo lẹ̀ sì rí tẹ̀sí ń bínú èmi gan tó bá ṣe pojú ló ká mi mọ́ kí lèmi gan dúró ṣe èmi gan máa kẹ́rù ó di Tanzania ya ká lọ máa jẹun sí Juma lọ́rùn kọ́ sọ pé ẹ ti fún lọ́rọ̀ ní mí torí ẹ̀ tó lówó ẹ fi ṣéèmù díẹ̀ téèyàn fi dúró sáyé kí ló fi ń ṣèyàn nígbà tó ń jẹ kúnlé tó kẹ́rin kan wọn ò tọrọ jẹ o wọn ò ní ọ̀sán wá ṣe crowdfunding 500 naira wọn ò tọrọ jẹ ká pé 100 kan fi trailer Dangote rù wá wọ Tanzania Juma máa bọ̀ wá ní ibi tá a ti mọ́kọ nìyẹn ń lọ wá nìyẹn ebi ò ní pa wá àti Kemi bá tẹ̀ wù yín kẹ́ lárí mọ́lẹ̀ ojú ló ká wa mọ́ àbí kí tẹ̀ sọ pé wọ́n so mí mọ́lẹ̀ ni èmi kò bá ti kẹ́rù ó dibẹ̀ kó tẹ̀ yẹ pé máa gbálẹ̀ gan lásán ni màá ṣáà máa jó oúnjẹ ọ̀fẹ́ máa gbélé ọ̀fẹ́ ẹ̀yin ò ṣe mójútó àwọn ọmọ tí yín káwọn náà dirú kan dìgbà mọ́ yín lọ́wọ́ ẹ rí bẹ́ẹ̀ yẹn bọ̀ ibi tó ti ń dùn bọ̀ yẹn ń wò pé kẹ́ ẹ sọ kòrò sí ẹ̀yin tẹ́ ẹ sọ pé ṣé bipolar nìyẹn àbí irú mental disorder wọn you will say something ẹ tún máa padà ajá yín máa padà sí di ebi if you are a lovely grandmother just imagine Priscilla I will not think about what Iyabo has done to me it is well with you and just pray for the girl mà ní kú in fact ayé gan máa tún appreciate yín mọ́ àwọn èèyàn máa share àwọn èèyàn máa sọ pé this woman is a good woman bábí amọ́ ṣe ń ṣe nìyẹn àbí agbá nìyí torí ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn èso tí yín wọ́n rẹ̀ dànù first born dàdá ń didi ni ń bẹ ó ń datọ́ lẹ́nu ni second born rìn lọ ni third born báyọ̀ Ọlọ́run ló tiẹ̀ tún mọ bí àtẹ̀mọ̀ ó kọrin kò páàsì kò fẹ́lì ó ṣàwà ń bẹ̀nu ẹ̀ ọmọ mẹ́ta ọkùnrin gidigidi mẹ́ta lẹ́bí kò sí nǹkan kan tó mú yes èèyàn wá bí ọmọbìnrin wá jẹ́ gbogbo èyí let me tell you Juma is not the price Priscilla na the price we accept Juma because of Priscilla so don't get it twisted Priscilla na the price ògo gbogbo ọmọ yẹn gangan lògo Juma gan mọ̀ pé bó ṣe wọlé òun báyìí àlùbáríkà wọnú ayé òun ni torí ẹ̀ ní òṣèlú lè fi ṣeré so what are you talking about look at that girl ẹ wo green blue and but ó máa da fún designer Priscilla o tí bá grab designer yẹn mo máa so mọ́lẹ̀ sínú ilé mi wọ́n ń gbẹ́ burúkú aṣọ I need to know that designer
wọ́n gbin ẹ wo powder blue àbí ṣe sky blue dẹ̀ ni àti gold mi ti mọ̀ pé kọ́lọ̀ méjì yẹn lè lọ ẹ wo aṣọ tọ́mọ yẹn wọ̀ àti Kẹ́mi tójú òtí ẹ̀ tì yín ẹ wo bọ́mọ yẹn ṣe ń dazzle mo wò pé ṣé ọmọdé yìí ni mo ní kò sí nǹkan tẹ́nibọ́dì lè sọ Priscilla bribe Ọlọ́run ni kó tó máa wọlé ayé. Talk about the most celebrated in 2025. It's not about the party. Horror ọmọ yẹn dà, súrà ẹ̀ dà, kì í ṣe pé ẹ̀yin rò pé ṣe party ti tán. Kí ló dé táwọn èèyàn sì gbé sórí? Ẹsẹ̀ ẹ̀ dà, súrà ẹ̀ dà, horror ẹ̀ dà. Ọmọ yẹn tọ́nà máa sọ pé ọmọdé yìí, ọmọ alálùbáríkà ni, ọmọ alálùbáríkà ni. Ó ṣe wedding, ayé gbọ́rùn mọ́. Ó bímọ, ó tún mú gbogbo ìlú títì. Àwọn billionaire àwa gan ìgbà tán ṣe tí wọ́n gan àti gbàgbé. Ṣé okay 40 days tẹ́ fẹ́ para yín lé lórí tẹ́ sọ pé ṣé wọ́n ṣe 40 days ni wọ́n ṣáà ti ṣe kíní ju ọmọ ojú ọ̀rọ̀ láì rí nu ṣé party nìyẹn ṣe bí ní compound náà tẹ̀ ti ṣe yẹn tọ́kàn jẹun with the friends and family but bí gbogbo ayé ṣe gbé anything Priscilla touch is gold turns gold ni bọ́lá ṣe ọmọ yẹn nìyẹn ẹ wá dúró síbẹ̀ yẹn wá ń sunkún ẹ̀yin tọ́jú alẹ́ yín ti ẹ̀yin tó yẹ pé ẹ máa ṣiṣẹ́ kú ni ẹ máa create page kú ni. Ọmọ ò jẹ́ nǹkan kan fún yín kò wọ́n fún yín nǹkan kan Aunty Kemi kò tí ì late fún yín o the time tẹ́ fi ń track Iyabo tẹ́ ń wo gbogbo máa pupu ojúmọ́ tẹ́ ń track Priscilla tẹ́ bá lo time yẹn kẹ́ fi gbárùkù ti àwọn ọmọ yín wọ́n sì lè ṣe fún yín Aunty Kemi èèyàn kan kọ́ ló bá yé yín jẹ́ pé kẹ́ má tọ́jú àwọn ọmọ yín èèyàn kan kọ́ ló bá yé ọpẹ́lọpẹ́ Tiana ìgbà tẹ́ pé ṣé 60 ni ọpẹ́lọpẹ́ Tiana àbí ṣé 59 dẹ̀ lẹ pé kí lẹ pé ń gbà yẹn náà àwọn ló ṣaṣọ fún yín lọ́fẹ̀ẹ́ náà ṣe make up fún yín lọ́fẹ̀ẹ́ náà ṣe photoshoot fún yín lọ́fẹ̀ẹ́ torí you cannot even afford it you cannot afford the basic need láti gbà yẹn kí lẹ tún ṣe kí lẹ celebrate career 0 children 0 life 0 husband 0 marriage 0 family 0 Aunty Kemi aláṣetì ni. Àwọn èèyàn gan tí wọ́n rán yín gan fídíò yín gan wọ́n ti rán yín wọ́n ti mọ̀ pé ó tún ti ń ṣe èrè o ebi tún ti ń pa ẹ̀yin lè máa ń jẹ́ káwọn èèyàn máa yín sọ́ọ̀tì yín ọmọ Júmọ̀ yẹn gan àbí Priscilla bó ṣe wà yẹn Aunty Kemi ó lè máa fún yín lówó oúnjẹ every month níbi tọ́lọ́ ń gbàdúrà èdè but you will never see anything good ẹ̀yin believe pé wọ́n ti tẹ́ bá borúkọ ẹ̀ jẹ́ wọ́n ti gbà yẹn ni wọ́n máa wá fún yín ní monetization wọ́n ti gbà yẹn náà lẹ́tọ́ máa rí views ọ̀dọ̀ náà yìí ń ṣe fídíò náà làwọn ń ṣe nǹkan tó bá dá ẹjẹ́ aṣọ pé ó dá kí ni ọmọ yẹn ṣe tí ò dá ilé ọkọ ẹ̀ ló wá kò já ọkọ gbà lọ́wọ́ anybody wọn àti Juma they are very very reserved and you know they're just doing their thing ọkọ ẹ̀ máa kọrin Aunty Kemi jẹ́ tún kọrin ayọ̀ ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ ń gbọ́ orin yẹn God bless you ẹ lọ máa stream ẹ̀ lórí YouTube Juma Jukes ayọ̀ mi ti dé la 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 ayọ̀ mi ti dé lo 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 ayọ̀ mi ti dé this is God design forever you be mine baby orin yẹn is stuck in my head I can never forget it that is it. You are always looking for their fault. As a mother that you are. Bí mo ṣe, Aunty Kemi mi tó yín lọ́jọ́ orí o. Priscilla ò ti ẹ̀gbá. Máa sọ pé mo fẹ́ máa ṣọ́ life Priscilla, mo fẹ́ máa tọ́ pínpín ẹ̀. Ẹni àti Iyabo ṣe, wọ́n ní pé stupid food, oúnjẹ rádaràda ló ṣe. Aunty Kemi, you beef with the food. You beef with the party, you beef with Eniola, with the guests, you beef with everything these people do. Kò wá sí nǹkan wọn tó ṣe tó dáa. You did not even say, okay, not even a congratulation. Iyabo máa lọ Nigeria, Aunty Kemi ẹ̀yin náà ẹ máa lọ Nigeria. Nǹkan tó bá ti lè dífá fún yín tẹ̀yìn ò fi lọ Nigeria, Iyabo náà ò lọ Nigeria. Ló bá tán. These people don't call you, they don't curse you, they don't do anything against you. Aunty Kemi, even if you have some safety, you always come out like, you know, passive aggressive. Sherry point in got away of my rope and share gun. Point in really were valid. You said you are seeing their Google location. You could have just messaged somebody or Iyabo. Tell Juma to off his Google location. I can see it. If I can see it, other people can see it.
You don't even have to be speaking with the person, but you will make a big deal out of everything. You want to be the hero. You want to be the person that shaking. At the end of the day, I will be beefing with Priscilla. This has nothing to do with Iyabo. This has nothing to do with fan love, but it doesn't even sit right with me. Wípé ọmọ yẹn ṣe nǹkan, mo ṣe jealous Priscilla pé nǹkan tẹ́ ẹ lè ṣe, nǹkan tẹ́ ẹ lè dà, tẹ́ ẹ máa fi kú. Ọmọ yẹn gbélé ayé ṣe. Ẹ̀yin ọmọ onílé ọlọ́nà tọ́rọ lọ school tẹ́ lọ gboyún wálé. Ìyá ọmọ gómìnà tó lọ gboyún. Ẹ rí pé ti ja bàbá yín, èpè tó ja bàbá yín ló tún jẹ ẹ̀yin ọmọ náà. You have to come and tọrọ jẹ, bàbí àǹlà kẹ́ tó jẹun. Why will God be dealing with you? Because deep down inside you, you are very wicked. You left Iyabo that you have issues with. I don't want to know whatever transpired between you. Have you ever had any issue with Priscilla or Juma? Or Eniola? Abi Enioluwa lorúkọ ẹ? These people don't know you. Ẹ drag Iyabo, ẹ drag Enioluwa. Tó yàn ẹ má bu wà ńbẹ̀, ẹ drag ẹ náà. Àwa over sabi aunty. Why? Just imagine. Ṣé mo lè ṣe ṣá? Màá dẹ̀ jókòó. Màá wo fídíò ọmọ yẹn, màá wá fault. Wọ́n rán bí aṣọ ẹ̀ ní bí ìsàlẹ̀, wọ́n gbàgbé láti tape etí ẹ̀. Just imagine. Does it even sit well? Kò sí nǹkan kan tẹ́ ẹ rí tó dáa. Ẹ lè rí nǹkan tó dáa ni. Ṣé rí ó rà nílé ayé yìí? Tó bá báyàn yọ̀, wọ́n máa bẹ́ yọ̀ dandan ni. Bó tó bá yẹ pé gbogbo nǹkan téèyàn bá ti ṣe kò dáa lójú ẹ̀, ìwọ náà nǹkan rere náà máa sá fún ìwọ náà ni. Torí ẹ̀ lẹ fi ń tọrọ jẹ at your age. Ṣé rí báwa ṣe wà yìí? We can stand by you. Yes. If you have portrayed a good mother, a good grandmother, everybody will, èèyàn dáadáa ni woman yẹn o. Tó bá tẹ̀ ṣe show ẹ̀ gan, but at least she speak the truth and the fact, and she's, you call the woman, Aunty ọdẹ, tá lọ dẹnu ẹ̀yìn àti Iyabo ọmọ ẹ̀ nìyẹn. Ọmọ ẹ̀ ti fẹ́ olóríire. Ebi ò lè pa Priscilla, ebi ń pa yín lọ́jọ́ alẹ́, Aunty Kemi. Ọmọ Iyabo ló ń ṣe ambassador fún airline. Kí lẹ̀yin rí ṣe, kí làwọn ọmọ yín rí ṣe? Ta lọ dẹnu ẹ̀yin méjèèjì? No, ẹ jẹ́ á béèrè question lọ́wọ́ ara wa now. This is no shade. Just ask yourself. Kí lẹ dà látijọ́ yìí? Ẹ̀yin ò dá nǹkan kan, àwọn ọmọ yín ò dá nǹkan kan. Iyabo dá actress, ẹ wo ọmọ ẹ̀ lẹ́ni. Ògo. The Priscilla's wedding ló match the relationship between Nigeria and Tanzania. Ṣé ẹ mọ̀ ni? Ẹ mọ̀ ṣá. Tẹ́ bá rí báwọn èèyàn ṣe troop wọlé lọ Priscilla lọ Tanzania gbà yẹn. The world knows that something happened. Nǹkan tó ń pè ní ògo nìyẹn. So you see something like that and you just be like, torí pé kò wà látọ̀dọ̀ yín. Aunty Kemi, mo mọ̀ pé tó bá yẹ pé ẹ̀yin lọ́lọ́run gbà fún, àbí tó bá yẹ pé ọmọ yín ni Priscilla tó dẹ̀ ń ṣe nǹkan rere láyé, would you be angry like this? Kẹ́ máa tọpinpin ẹ̀ káàkiri. Or how would you feel if you see somebody saying all this trash that's coming out of your mouth on that girl? Òun mo dẹ̀ tún béèrè pé èlò gan lẹ ti wá pa, kí lẹ ti wá pa, kí lẹ ti wá gbélé ayé ṣe, ṣe bẹ́ẹ̀ ṣe ń tọrọ náà ni. That is it. Èèyàn lè fowó ẹkún rajà ẹ̀rín. At your age, káwa ta kéré sí yín, káwa máa sọrú nǹkan báyìí fún yín. Ẹ rí pé ó ti tán fún yín. Ẹ̀yin tó yẹ kẹ́ jẹ́ great grandmother, kẹ́ wà ń bẹ̀. Káwọn sọ pé a lè lọ o, ilé ọkọ ọmọ wa lélẹ̀ ibi báyìí làwọn àtọ̀rọ̀. Ẹ lọ patí lásán ìjímọ̀t. Ẹ̀yin ló yẹ kẹ́ jẹ́ great grandmother, kẹ́ wà ń bẹ̀. Kò ní tán fún mi, kò ní bàjẹ́ fún mi, àtẹ̀yìn náà. Ẹlẹ́dàá mi ò ní gbábọ̀dé, ẹlẹ́dàá àwọn ọmọ mi ò ní gbábọ̀dé. Ibi tí ayé ti ń ná owó mi ní ná ojú. Shame l'Aunty Kemi rí mú bọ̀. 61 years of shame. 61 years nílé ayé. Failure ni.
because Ọlọ́run ti rí yín bó ṣe rí yín torí ẹ̀ ló ṣe dá yín bó ṣe dá yín pé kò sí nǹkan tó máa so èso rere látara yín jáde. Wọ́n ní mo sọ fún yín gbogbo nǹkan tí Iyabo ti ṣe ẹ̀yin kẹ́ máa fẹnu jẹ́ran sáwò fún wa ni I supported this online irọ́ ni ẹ̀yin tẹ̀ ń tọrọ 500 never support anybody. Iyabo will bring receipts of the people tó wà under that pinky foundation tó ń support. Aunty Kemi never bring receipts. Aunty Kemi tó ń ṣe bá bí àǹlà nínú comment section tó ń gbé gbogbo èèyàn mọ́ra pé come and give me money. Naira Marley, come and give me money. Kini kan Rema, come and give me money. Tonto Dike, give me money. This person is going to give me money, did not give me money. Come and tọrọ. Ẹni gbogbo àwọn celebrity ẹ̀yà bá ya fọ́tò ní America gbà yẹn. Kí ló dé tí gbogbo ẹ̀ ti tọrọ pa lọ́wọ́ gbogbo wọn. Wọ́n yà block yín dànù. Very, very useless a mother. Ìyá táyé ọmọ ò bá ti dá ló ń tọpinpin ọmọ ọlọ́mọ káàkiri. That is it. Táyé tí ọmọ tí ẹ bá dà ò ní máa tọpinpin pé kó máa wá mistake ọmọ ọlọ́mọ ni. Bó kí ló fẹ́ gbà ń bẹ̀? Wọ́n sọ pé ẹni olúwa fucking ṣé ẹni ọlá àti girlfriend ẹ̀ tó jọ wà kíní. You did not even see ẹni olówó there until when it was time for the 40 days. Ṣé bá wọn Tanzania ni girlfriend ṣe sọ yẹn mọ́rọ̀. Ṣé ó máa wà pẹ̀lú girlfriend ẹ̀ ó sọ àwọn bá Priscilla sọ torí I don't even understand Priscilla wà nílé ọkọ ṣé ilé ọkọ ló tún Ọlọ́run kò dá kí ọpọlọ èèyàn yòrò ọpọlọ yín wọ́n ti fry ẹ̀. Ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ tí ò sì make sense kò ní sí ní proof ẹ̀yin nìkan ni journalist mo rí tí ò ní proof ẹ máa ní ẹ̀ protect source what source proof ẹ̀yẹ ọkàn gbogbo nǹkan tẹ́tí sọ́nlé ayé yìí kò sí. You talk from your house. What a waste of woman. A wasted effort. You got the flush in your way. Do you think about it? 61 years of what? Of this? Aunty Kemi, of this ori buruku ten ṣe online. Every Eke market day, ẹ ti jáde, ẹ ti drag Priscilla torí pé ebi ń pa yín. What will it cost you if you say something good about that girl? What? No, now. Kí ló máa cost yín? Well, here you are. Kò sí nǹkan tó ṣe dáadáa. Kò sí nǹkan tó mọ̀ ṣe. Kò sí nǹkan tó ṣe. Ọ̀dẹ̀ lélẹ̀. Àwọn ọmọ tí yín kọ́. When you say you see people dragging somebody, you will know that ilé ayé tí wọ́n gùn dáa. You're dragging somebody's children, cursing on somebody's children. Ṣé ilé ayé tàwọn ọmọ tiẹ̀ náà dáa? Because táyé wọn bá dáa, ó ní ọgbọ́n fẹ́ràn máa ṣe pé fọmọ lọ́mọ. Pẹ̀lọpẹ̀ Priscilla tó ṣe wedding. Ebi ò bá pa yín, ebi ò bá ti fẹ́ pa yín kú. Pẹ̀lọpẹ̀ wedding Priscilla. Ó fún a lot of people lóúnjẹ. Aunty Kemi number 1. Ebi ò bá ti fẹ́ bu ayé yín tẹ̀. Ẹ jẹ́ ṣọ́ ara yín. Kí má bàa rí ìbínú Ọlọ́run. Ṣé mo pé there's a new baby now in the place. Mọ́ ọ́rà tí yẹn gbé wa o. The baby made out of love. So much love, so much positive energy from the universe. Everybody, we all prayed. We all prayed. Mọ́ bórí ọmọ yẹn ṣe máa strong ito. Aunty Kemi, tẹ́ ẹ bá dẹ́yìn lẹ́yìn wọn. If you don't leave this family alone, ẹ máa rí ìbínú Ọlọ́run. Ẹ tiẹ̀ tí ń rí ìbínú Ọlọ́run tẹ́lẹ̀. Èèyàn tó bá sọ pé Priscilla ò ní gbélé ayé, onítàn máa fi kú. Ó máa tọ́kú lánàá. Any one of you. Mi mọ̀. Wọ́n sọ̀rọ̀ mọ́ràn kíkan kọ̀ọ̀kan pa ni. Ẹ̀ẹ́dẹ̀ máa ṣe tí yín kó máa ṣe tẹ̀ tí ẹ̀ ló ń ṣe. Ẹ máa gánú sí. Ẹ̀yin tẹ́sí pé kò mọ̀ ṣe. Báwo lẹ̀yin ṣe ṣe ti yín? This way. Ẹ̀yin èèyàn mi. Aunty Kemi tún ti ń ṣe eré o. Ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.